ẹ̀yà ara èèyàn wo lẹ́yìn ti lò. ẹran. bẹ́ẹ̀ ni. kí ni oògùn kí wá ní báyìí. oògùn àwúre ni. ibo lẹ ti ń rí ara èèyàn tẹ́ ń lò tẹ́ fi ń po gbogbo ẹ̀ papọ̀. lọ́dọ̀ Suleiman ni mo ti máa ń rí. ibo nìyẹn ń gbé. olóyè Sunday Adéyẹmọ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Igboho ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ elétò ààbò ìlú Ekun ní ìpínlẹ̀ Ògùn. ikọ̀ elétò ààbò náà ní ó kéré jù 15,000 15,000 àwọn òṣìṣẹ́ ńbẹ̀ńbẹ̀. ìfilọ́lẹ̀ ikọ̀ náà ṣe àfihàn àmúlé lórí ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ Ògùn àti lẹ́sẹ̀ kòkò lórílẹ̀‐èdè Nàìjíríà. ikọ̀ elétò ààbò ọ̀hún ló wà lábẹ́ ìṣàkóso olóyè Sunday Igboho, bẹ́ẹ̀ ni yóò máa pèsè ààbò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ní ìpínlẹ̀ Ògùn. ẹ̀ka wọn ní ìlú Abeokuta náà ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn tó ń ti àwọn olólùfẹ́ Sunday Igboho mọ́ra níbi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbèsùgbò kalẹ̀ láì fún ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò náà nílùú Abeokuta. tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tóní fún wa ẹ̀ta bá yẹ̀ ní kọ̀mánàntì máa sọ fún yín. ẹ dẹ̀ gbọ́dọ̀ ní discipline kèsì pé kákẹ́ máa ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti train mi mo ti ní ID card federal government máa yàn àwọn tó máa ṣe fún wa wá wọ́n train ní governor sọ̀fì tó máa kó wa sí wọ́n sì train yẹn tó bá ti ń parí training yẹn ní local government wọ́n mọ̀ fún kálukú ní ID card díẹ̀ governor ọdẹ ẹ̀sìn tó fún wa wọ́n fún wa ní báyìí wọ́n dẹ̀ mọ̀ sọ̀rọ̀ tó máa fún wa lóṣooṣù tó máa fi support wa tọ́ra níyàwó alọ́mọ. àwọn ní fẹ́ kọjá pé torí bá ti ní àdékàdé rẹ kò jọba fún wa láwọn ọmọ gbàyàwó yàwó àmọ́ lọ dàdúgbò rú. dábàá mẹ́ríkà rẹ kò fẹ́ lọ́sẹ̀ Amẹ́ríkà wọn tó ní pé ìkẹta dálẹ̀ yìí tá a bá ṣe dáadáa àwọn civil defence nínú ọjà náà tó máa ń ṣe tẹ́lẹ̀ gúgúrú defence la máa ń pè wọ́n ìgbà tó ṣe dáadáa tó máa tó ń ṣe wọ́n bí láì federal wọ́n ti wà ń gbogbo Nàìjíríà ń ṣe tá a bá ṣe dáadáa àti ní àwọn ọmọ nídẹ́ta àníwọ̀lẹ́dó àwọn ti orí omi gbogbo náà wà ń bí wà. iléeṣẹ́ bisikì ọ̀kìn biscuit tí wọ́n ti wà láti ọjọ́ tó ti pẹ́ ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin báyìí láti padà bọ̀ sípò láti gba ọ̀nà ọ̀tun padà sínú ọjà pẹ̀lú ẹ̀ka ọrọ̀ ajé ilẹ̀ yìí pẹ̀lú ìrànwọ́ fọ́nrán tààrí. iléeṣẹ́ náà ni wọ́n ṣe àgbéta àtúnṣe eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí iléeṣẹ́ ọ̀hún lórí àwọn ìmọ̀ ẹ̀rọ rẹ̀ lóríṣiríṣi ní ìlú Ọ̀fà ìpínlẹ̀ Kwara. tí ẹ bá gbàgbé lọ́dún bíi 17 sẹ́yìn ìyẹn 17 years òun ni iléeṣẹ́ òun ò ti ṣe mọ́ dàbí alára. iléeṣẹ́ náà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọn ni wọ́n fi ìdánwò múlẹ̀ pé àwọn ṣetán báyìí láti padà sí ojú ọjà nípa ṣíṣe àgbéta àwọn bisikíìtì àwọn láti máa tà á fún ìgbádùn gbogbo mùtúmùwà. ṣáájú ni iléeṣẹ́ ọ̀hún pàdánù ọ̀pọ̀lọpọ̀ wáyà iná pẹ̀lú àwọn ìmọ̀ rẹ̀ lóríṣiríṣi lákòókò tí àwọn oníwà dáná jàgùdà pálí olè kọlù wọ́n. wọ́n wá ṣèlérí pé láìpẹ́ láìjìnà bí àwọn ṣe ṣe iṣẹ́ àṣẹ lọ́wọ́ sí iléeṣẹ́ náà àwọn ará ìlú ṣe máa jẹ̀gbáládùn àwọn pẹ̀lú bisikíìtì àwọn tí wọ́n máa ń sábà gbádùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ráwọ́ tó àwọn afurasí oníwà ọ̀daràn bíi 10 tẹ̀ níye lórí ẹ̀sùn kíká ẹ̀yà ara èèyàn mọ́ wọn lọ́wọ́. àwọn afurasí ọ̀hún lọ́wọ́ òfin bà bí iṣẹ́ ìtọ́pinpin ọ̀hún ṣe sún àwọn ọlọ́pàá dé ibùba wọn níbi wọ́n ti mú iṣẹ́ láabi náà ṣe. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyínká Ayọ̀ládé ló fèyí lédè máa pé ọwọ́ òfin bá àwọn afurasí 10 náà lọ́jọ́ kìíní oṣù kẹjọ láwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀. ní Ṣakí pẹ̀lú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n fi ẹ̀yà ara èèyàn ṣe ètùtù ọ̀la pẹ̀lú àwọn owó mìíràn lóríṣiríṣi. ọ̀kan lára àwọn afurasí ọ̀hún lò dé ìdánilò lẹ́nu tó jẹ́ àgbẹ̀ paraku kéde pé òun nílò rẹ̀ láti lè fi ṣe ètùtù ọ̀la tòun ni àmọ́ bí òun ṣe kọ́kọ́ fi ṣe àṣejẹ ní nǹkan tó yí bírí fún òun kódà ó yíwọ́ pátápátá ni. afurasí ọ̀hún ni àwọn ọlọ́pàá tàn kí ọwọ́ òfin ó tún bá a. bákan náà ni afurasí mìíràn Ismail Abdullahi jẹ́wọ́ lórí bí òun náà ṣe ń fi egungun èèyàn ṣe àṣejẹ onígbèrí. Abdullahi jẹ́ òní mọ̀ pé àáfàá pọ́nbélé lòun ṣe àmọ́ ọ̀nà mìíràn lòun tọ̀. Ismail Abdullah. kí ló gbẹ̀yìn débi. mo fi egun ẹ̀ ṣe àṣejẹ onígbín 3. ẹ fi egungun èèyàn ṣe àṣejẹ onígbín 3. ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti láǹfààní láti dóòlà ọmọdé kan o ìyẹn ní agbègbè tí wọ́n pè ní Alákìjà tó wà ní ojúnà márosẹ̀ Èkó sí Badagry.
iṣẹ́ náà ni wọ́n mú ṣe lọ́jọ́ 26 oṣù kẹjọ ọdún tàwa yìí ìyẹn ní ọjọ́rú máa pé àwọn atiláwí ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ ilé ìwòsàn ayédèrú kan ìyẹn eléyìí tí ìjọba Ògbóòlù sí ẹ̀bá ojúnà ní ìpínlẹ̀ Èkó. Ikọ̀ tó mójútó ọ̀rọ̀ ìmọ́tò àyíká tó ń ti ikọ̀ kan pọ̀ òfin ìjọba lórí ọ̀rọ̀ ìmọ́tò àyíká àti àwọn ikọ̀ mìíràn láti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n mú iṣẹ́ náà ṣe ó máa gbógun ti àwọn oníwà ọ̀daràn. Lára wọn láti ti rí àwọn àjọ tó mójútó ọ̀rọ̀ lílọ́gbà ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó tó ń ti àjọ lè tí mójútó àwọn ọ̀rọ̀ mìíràn tó ní ìkáṣe pẹ̀lú òfin ní ìpínlẹ̀ Èkó. Lọ́gán tí wọ́n dé ibùba àwọn atiláwí ọ̀hún ni wọ́n kẹ́fí wípé wọ́n mà ní ilé ìwòsàn eléyìí tí ìjọba ò tiẹ̀ buwọ́lù rárá láwọn agbègbè tí ìjọba ò buwọ́lù kíkọ́ ilé sí pẹ̀lú. Lójú ẹsẹ̀ òun ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀hún ti túbẹ̀ ká bẹ́ẹ̀ ni wọ́n gba ọmọ òun kalẹ̀ lọ́wọ́ àwọn atiláwí tí wọ́n ń ṣe ìtọ́jú fún láìṣe pé ìjọba ni wọ́n bu òǹtẹ̀lù irúfẹ́ ìtọ́jú bẹ́ẹ̀. Ọmọ òun ni wọ́n pè ní Aminu kódà wọ́n ti ń fún ní ìtọ́jú lọ́wọ́ kí àwọn ó tó débẹ̀. Àjọ ilé ìtúmọ̀lẹ́tò ọ̀rọ̀ lílọ́gbà ọkọ̀ òun ni wọ́n padà wá jẹ́ kó di mímọ̀ o wípé gbogbo ibi tí wọ́n ti láàárọ̀ òun kọ́lé sí pátápátá òun ni àwọn olùlẹ̀ ní ìbámu pẹ̀lú òfin ìpínlẹ̀ Èkó nítorí ìjọba ò buwọ́lù irúfẹ́ ibùdó bẹ́ẹ̀ fún iṣẹ́ ìwòsàn ṣíṣe fún àwọn ará ìlú tàbí kí wọ́n fi kọ́ ilé ìwòsàn eléyìí tí ìjọba ò buwọ́lù. Àwọn ẹlẹ́sìn Islam kan ni wọ́n bọ́ta máa fẹ̀sùn kan Tani Ọlọ́run lórí bí ó ṣe ń tàbùkún ẹ̀sìn wọn. Ẹgbẹ́ náà ìyẹn Ìlọrin Heritage Foundation ni wọ́n fi léde nínú fọ́nrán kan máa ṣàlàyé bí Tani Ọlọ́run ṣe ń bú ẹ̀mí ìlú Ìlọrin máa ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn Islam pẹ̀lú bí ó ṣe ń kírun nídìí òòṣà. Ẹgbẹ́ ọ̀hún ni wọ́n pé àwọn ò dé ìdí ẹ̀sìn ẹlẹ́sìn nítorí náà ńkọ́ kò yẹ kí Tani Ọlọ́run náà ó tẹ̀dí sí ẹ̀sìn tàwọn tàbí má ṣe yẹ ẹ̀sìn Islam rárá. Nínú fọ́nrán náà la máa ti rí ọ̀mọ̀wé Abdulsharif lẹ́nu ṣojú ọba ìlú Ìlọrin tí ń nàka sí Tani Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ò lè gbọ́ràn mọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti ń kìlọ̀ fún láti dẹ̀yìn nínú wàhálà mọ́ níṣẹ́ ni ó máa ń kọ̀ tí Ekun lóòrèlóòrè. Ẹgbẹ́ náà fi kún pé àwọn ti wọ́ ọ̀rọ̀ òun ilé ẹjọ́ kódà ilé ẹjọ́ ti sún ẹjọ́ náà síwájú sí. Ẹ̀wẹ̀ Tani Ọlọ́run ló máa ti fohùn ìdúpẹ́ ṣọwọ́ sáwọn ọmọ Nàìjíríà àgàgà àwọn olùgbé ìlú Ìbàdàn pẹ̀lú olóyè Sunday Igboho lórí bí wọ́n ṣe dúró tí òun ṣe àtìlẹ́yìn tó pọ̀ fún òun lákòókò tí àwọn ọlọ́pàá láti ìlú Ìlọrin ń gbìyànjú láti jí òun gbé sálọ. Àwọn ọlọ́pàá náà ni wọ́n kọlu òun ní ilé ìgbé tòun fún òun ní ọrùn mọ́lẹ̀ nínú igbó kan ní ọwọ́ iwájú ìta bó tilẹ̀ jẹ́ pé òun àti wọn làwọn jọ mú ọ̀kan lẹ̀ máa wọ̀ yá àjà fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú. Ọpẹ́ lákòókò tí wọ́n bá òun làwọn jọ wọ̀ yá àjà pẹ̀lú ara wọn. Kódà àwọn ará ìlú ni wọ́n dí gbogbo ojú náà tó ó jáde kúrò nínú ìlú ọ̀hún. Ó wá bẹnu àtẹ́lù bí àwọn ọlọ́pàá ṣe kúrò láti odidi ìlú Ìlọrin pẹ̀lú ìgbìyànjú láti wá gbé òun lọ nítorí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ni wọ́n lẹ́tí láti ṣe èyí. Lójú ẹsẹ̀ ni olóyè Sunday Igboho ló bá farahàn bẹ́ẹ̀ sì ló kàn sí alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti ìpínlẹ̀ Kwara níbi alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń pe ọwọ́ òun méjèèjì rí funfun dẹ́dẹ́ ní owó mọ̀ kankan nípa àwọn ọlọ́pàá tí wọ́n wá láti wá gbé Tani Ọlọ́run. Níbẹ̀ ló ti wá ń rọ àwọn ará ìlú láti dẹ́kun ohun tí wọ́n fi síta wípé níṣe ni olóyè Sunday Igboho ni ó jẹ́ odidi ọ̀tá fún ìran Yorùbá. Kódà níṣe ni ó dá àwọn ọlọ́pàá lọ́wọ́ kọ́ kí wọ́n má bàa ṣe ẹ̀tọ́ wọn tàbí ṣiṣẹ́ wọn lábẹ́ òfin lẹ́wà Nàìjíríà nítorí olóyè Sunday Igboho ohun gan ló ṣínà fún àwọn atiláwí ọ̀hún tó jẹ́ ọlọ́pàá láti lọ kí wọ́n sì lè kúrò nínú ìlú náà nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni wọ́n ti sínà mọ́ wọn. Kódà àwọn ò fẹ́ kí àwọn ọlọ́pàá ọ̀hún kí wọ́n rí ibi lọ mọ́. Ó wá rọ àwọn ará ìlú náà láti dẹ́kun sísọ gbólóhùn pé ọ̀tá ni olóyè Sunday Igboho jẹ́ fún ìran ilẹ̀ Yorùbá lápapọ̀. Alákòóso fọ́rọ̀ iṣẹ́ òde nílẹ̀ wa Nàìjíríà Dave Umahi ti pàṣẹ kí iléeṣẹ́ kọngílá tó mójútó ojúnà Beni sí Àsàbà ó fi ojúnà ọ̀hún sílẹ̀ nítorí ìṣe àmúlò ohun èlò eléyìí tí ò dáa pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ojúnà ọ̀hún lọ́nà tí ò ní ìtumọ̀. Umahi ló pàṣẹ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kùn sí létí lórí ipò tí iṣẹ́ ojúnà ọ̀hún wà àgàgà àwọn ọlọ́kọ̀ tó ń ti àwọn arìnrìn-àjò. Alákòóso náà wá bu iná àtẹ́lu ìpele tọ́rọ̀ iṣẹ́ ojúnà ọ̀hún wà máa pé ó léwu púpọ̀. Umahi wá wí fún ilé-iṣẹ́ tó mójútó iṣẹ́ ojúnà ọ̀hún láti yẹ̀bá nítorí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà kì í tò sẹ́yìn iṣẹ́ pé tí ò ní ìtumọ̀
bẹ́ẹ̀ sì rèé ni àwọn òkè lè fàyè gbà kí iṣẹ́ ojúnà ó má bá ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ lọ nítorí náà kọ́ àwọn iléeṣẹ́ ọ̀hún ni wọ́n lè kúrò ní ojúnà ọ̀hún nítorí àwọn ṣetán láti mú iṣẹ́ náà ṣe fúnra lára tàwọn kí ìgbáyé gbádùn tó ń ti lọ bíbọ̀ ó lè dìrọ̀rùn fún gbogbo mùtúmùwà. Alága ìjọba ìbílẹ̀ Kùjé ní olúluwa Àbújá Danjuma Jikolo ti fẹnupa gbólóhùn àkọ́kọ́ rẹ̀ níbi ó ti ń wí fún àwọn olùgbé ìlú láti dìbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tàbí kí wọ́n fi ìjọba ìbílẹ̀ náà sílẹ̀. Jikolo ló ti kọ́kọ́ dúnkokò mọ́ àwọn ará ìlú lákòókò tí wọ́n ń jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ lẹ́gbẹ́ òṣèlú APC tó ti àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú náà. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí alága ìjọba ìbílẹ̀ Kùjé ọ̀hún ló ti ronúpìwàdà máa pé òun ò ní ẹ̀tọ́ láti pé kí àwọn ará ìlú ó má dìbò bẹ́ẹ̀ sì òun ní lọ́kàn o láti kí gbogbo àwọn ará ìlú ni wọ́n jẹ àǹfààní tó pọ̀ lábẹ́ ìṣàkóso tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú fúnkan ilé tó gbà lókan ni alága náà ti ń pé àwọn ò ní fàyè gbà kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ó wúráyè wọ àárín àwọn ará ìlú tàbí kí wọ́n gba ìṣàkóso ní olúluwa Àbújá náà máa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú ni wọ́n ti jẹ àǹfààní tó pọ̀ lára ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wọ́n ti alákòóso fún olúluwa Àbújá Nyesom Wike. Níbẹ̀ ló ti ń pé yóò dára kí àwọn ará ìlú náà kí wọ́n tò sẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC tàbí kẹ̀ kí wọ́n fi ìjọba ìbílẹ̀ náà sílẹ̀ o. Àmọ́ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde ní alága náà ti ń pé gbólóhùn ọ̀hún eléyìí tí òun fi síta ló jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán bẹ́ẹ̀ sì ré òun gbé jáde ni o lákòókò tí àwọn ń jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ olùṣàkóso ní ìjọba ìbílẹ̀ ọ̀hún láti lè wá wọ̀ ọ̀fíṣàdá tí wọ́n ti dàgbàsókè fún ìlú àti àwọn olùgbé ìlú lápapọ̀. Jikolo wá gbà wípé òun jẹ̀bi lóòótọ́ o máa pé òun ṣetán láti ṣe àtìlẹ́yìn tó gbogbo fún àwọn ará ìlú gbogbo. Ó wá ṣèlérí àtìlẹ́yìn tó ní ìtumọ̀ fún ìdàgbàsókè ìlú tí wọ́n ti ìgbáyégbádùn àwọn ará ìlú tí wọ́n ń bẹ ní ìjọba ìbílẹ̀ Kùjé ní olúluwa Àbújá. Ìjọba àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ti fi ó kéré jù 600 bílíọ̀nù owó náírà 600 bílíọ̀nù náírà ṣọwọ́ sọ́mọ Nàìjíríà tí nǹkan kò díẹ̀ káàtó fún nílẹ̀ wa Nàìjíríà láti ọdún bíi 3 sẹ́yìn. Alákòóso kejì fún ọ̀rọ̀ olùwàgbọ́dẹ́kun ìṣẹ́ tó ń tòṣì pẹ̀lú ìgbáyégbádùn Bernard Doro ló fèyí léde. Doro ló sọ èyí síta lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́rú òní máa pé kò dín láwọn ìdílé bíi mílíọ̀nù 10 10 mílíọ̀nù làwọn ṣe ìrànwọ́ tó pọ̀ fún kí ìṣẹ́ tó ń tòṣì ó lè dóhun àná ń bẹ̀. Kódà owó náírà bíi 600 bílíọ̀nù owó náírà ní 600 bílíọ̀nù náírà làwọn fi ṣọwọ́ láti ọ̀dọ̀ tàwọn lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí láti bí ọdún bíi 3 sẹ́yìn kí nǹkan ó lè yàtọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí ìṣẹ́ tó ń tòṣì ó ba lè di owó àná lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí tí ń bẹ káàkiri orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ ọ̀hún ni Doro fi léde lẹ́yìn tí ìjọba ṣiṣọ́ lójú ètò ṣíṣe ìrànwọ́ tó pọ̀ fún àwọn aráàlú tí nǹkan kò díẹ̀ káàtó fún èyí tí aya aláṣẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ṣiṣọ́ lójú rẹ̀ láti lè fi fa ọwọ́ ìṣẹ́ pẹ̀lú òṣì wálẹ̀ dáadáa. Ogunlọ́gọ̀ àwọn olùgbé ìlú pẹ̀lú àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni wọ́n tún yáyá tún yẹ̀yà bóde máa ṣe àtìlẹyìn fún ọmọ ìsìnkú gómìnà látinú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún Ládi Adébútú láì gbàgbé ọmọ ìsìnkú aṣòfin àgbà láàrin ìpínlẹ̀ Ògùn Ìyábọ̀ Ọbásanjọ́ pẹ̀lú àwọn ọmọ òye mìíràn sí ilé ìgbìmọ̀ aṣòfin ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìpolongo fún ẹgbẹ́ náà ní Àgbàdo Station láti máa pè fún àtìlẹ́yìn àwọn ará ìlú lákòókò ètò ìdìbò. Adébútú wá rọ àwọn alátìlẹ́yìn rẹ̀ láti máa gbé ìbò wọn fún òun tó ti ẹgbẹ́ òṣèlú náà láì gbàgbé àwọn ọmọ ìyókù tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP. The 10 suspects here were arrested on the 1st of August 2026 to allegedly to have been in possession of unlawful possession of fresh parts suspected to be human parts. They were arrested at different locations within Oyo State. Some arrested in Eyan, while others were arrested at Shaki. Nurudeen Ganiyu. Kí ló gbé yín débi báyìí? Ohun tó gbé mi débi ni pé mo lo kíní ogun eré yẹn mo fi ṣe bí àṣejẹ lẹ́yìn ó parí náà ló gbé mi débi. Wọ́n lé àṣírí bíbò ní iṣẹ́ fún láti bí ọdún méjì kò sí nǹkan kan ayé mi kàn tó rán dáhùn sí ni kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá. Níbo lẹ ti rí orí tẹ́ lò?
ẹni tó fún mi gan ohun tó kọlù iná ìfẹ́ kọkọlù mo fi pátì bí ó yá yí lórí ni bí ògógóró náà lórí padà sẹ́yìn lé mọ́ ni láti gbà yẹn náà òun náà kẹ́hìn fi rírìn kìíní kò àti gbàdé náà ti wá lóbi ọdún méjì sẹ́yìn yẹn kò sí yàtọ̀ kankan láàrin rẹ̀. ẹ tí ì dáhùn question mi. Yes, sir. orí tẹ́ ń lò. Yes, sir. ibo lẹ ti máa ń rí. náà mo sọ pé ẹni tó fún mi ìlà òun náà ló fún mi ní títí níbẹ̀ ń gbà yẹn láti bí ọdún méjì sẹ́yìn gbà ni láti gbà tó sì ti fún mi tó sì ti di pé òun náà ti bóyá ògógóró ló yí lórí bákan ni tí mo ti lò tí mi náà ti wáyé mi kí àrọ́ndà òun ni kò sí kókó kan mo fi padà pàtì pé tó ajẹ́sí pé kíní yìí tí wọ́n sọ kò sí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ irọ́ gbu níjẹ́ bẹ́ẹ̀ èèyàn kẹ̀ tó máa bá yá ara yẹn jẹ́ ni. ok so iṣẹ́ wo lẹ ń ṣe. àáfàá ni ṣùgbọ́n mo ti padà di àgbẹ̀ padà láti bí ọdún méjì òun dáko mò ń sàn ọdún mo sì ń wá pẹ̀rẹ̀. ok ẹ wá lẹ́ẹ̀ fẹ́ lówó. nígbà tí wọ́n láṣìírí bíbò ní ṣiṣẹ́ fún bá ń tò kémi náà dán wo àṣeyọrọ gbu níjẹ́ bẹ́ẹ̀ kò sí àṣírí bíbò ẹ̀kẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ìyẹn kẹ́ dìdákúdá ni. báwo lẹ ṣe wá di ara àgọ́ ọlọ́pàá. mo rí kọ ọ́fíìsà monitoring kódà kò bí ó kọ wá wọn láwọn gba nọ́mbà mi lọ́wọ́ ẹnìkan pé àwọn fẹ́ bẹ̀ mí ní iṣẹ́ kan wọ́n ní irú iṣẹ́ wo ni ìṣùmọ̀ ẹni tí ń sọ̀rọ̀ wọ́n bá ní pé látọ̀yọ́ ni pé láti Ìbàdàn wọn ṣe ti pé bàtà wọn ti wà lọ́yọ̀ báyìí pé àwọn ra epo pé ṣùgbọ́n ilé epo yẹn ń dà wọ́n láàmú kankan kí làwọn lè ṣe sí i tí kò fi ní máa da àwọn láàmú mọ́ wọ́n ní wáyà ká ṣe ètùtù àwọn àgbà èmi kàn sọ bẹ́ẹ̀ fún wọn jọ ni wọ́n bá sẹ́ndì wọ́n ní èlò ní káwọn wá mú wá mo ní ẹ fún mi ní 15,000 nígbà tí wọ́n ṣe wọ́n lẹ́ 15,000 jẹ́ 1,015. 15,000 ni. nígbà tí wọ́n sì ṣetán wọ́n ní àwọn ti náwó àwọn ọ̀lágbára ilé ni pé 10,000 làwọn ò rí mo sì ní kò sí wàhálà wọ́n sẹ́ndì rẹ̀ wọ́n á wò pé ẹni tí ọmọ mi rí ti ìrírí tó sẹ́ndì 10,000 sí mi èmi sì ń bẹ́nu okóńjọ́ ni mo bá náà tó bá di aago 2:00 láàárọ̀ ìsẹ́yìn mo ń gbé ìsẹ́yìn mo wà ẹ máa bọ̀ wá wọ́n níbo làwọn ti bá mi mo ní ń pàdé yín lọ́jọ́ ọba nísẹ́yìn nígbà tí ìsìn ní kíní kan bá òkú gbà tí ilé ọmọ tó ń pè mí pé tó àwọn ti dé sẹ́yìn o bá lọ pàdé wọn lọ́jà nígbà tí ń de ọjà wọ́n ní ọ̀nà bo ni mo ní ọ̀nà báyìí ni abáyọ̀dé wọn bá ní tó àmì kíní kan ọ́fíìsì àbí kí wọ́n pè mí ń gbọ́ ìbò wọn ní ọ̀dà tí bá ti dé ibi tá à ń lọ ń gbé ìbò láì lọ sùkú bí wọ́n ṣe gbé masínì nìyí nígbà táwọn wájú dẹ̀ báyìí wọ́n sọ mí náà ọkọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀. tó ogun àgbàtẹ́ fẹ́ ṣe ló gbé yín débi báyìí. òun ló gbé mi dé báyìí o. tí lọ́dọ̀ rẹ̀ kóhun tí ṣèṣìn lélẹ́yìí jẹ́ ó ṣèṣìn ni o irú eléyìí ò ní wáyé mọ́ o tó bá tó ṣẹlẹ̀ báyìí kò sí kankan mọ́ àtàmọ́tì láì lè kedere ni o. Ismail Abdullah. kí ló gbé yín débi. mo fi egun ẹ̀ ṣe àṣejẹ onígbín 3. ẹ fi egungun èèyàn ṣe àṣejẹ onígbín. 3. ibo lẹ ti rí egungun. ó ti tó bí ọdún 4 tí ẹnìkan fún mi ẹni ẹ ló ní tí mo bá lò wípé ó máa ń ṣe ó dẹ̀ kọ́ mi ní ohun tí màá fi ṣe. so ẹ ti wá fi ṣe talẹ wá fi ti àwọn bíi mélòó lẹ ti fi ṣe àṣejẹ fún. mi fi ṣe fẹ́ni ẹ̀kan o mo lọ mo lè ra ìgbín 3 mo sì ṣe é jẹ fúnra mi. ok oògùn kí ni. wọ́n ní oògùn pé ọmọ àánú wa àwúre ni mi ò dẹ̀ rí nǹkan kan láti ọdún 4. iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń kọ́ ọmọ kí o. so ṣẹ́yìn ti rí i pé àwọn èèyàn ń lorú nǹkan báyẹn rí wọ́n dẹ̀ dolówó ni. mi ò rí o ẹ mọ̀ pé. orúkọ mi ni Wàsíù Tìjání. báwo ni ẹ ṣe di ará àgọ́ ọlọ́pàá. Nurudini Abdulgani ni wọ́n mú òun ló mú wọn wá sọ́dọ̀ mi nígbà tó ní wọ́n béèrè pé ta ni òun túmọ̀ tí máa ń lo ẹ̀yà ara èèyàn. ẹ̀yà ara èèyàn wo lẹ́yìn ti lò. ẹran. bẹ́ẹ̀ ni. kí ni oògùn kí wá ní báyìí. oògùn àwúre ni. ibo lẹ ti ń rí ara èèyàn tẹ́ ń lò tẹ́ fi ń po gbogbo ẹ̀ papọ̀. lọ́dọ̀ Suleiman ni mo ti máa ń rí. ibo nìyẹn ń gbé. ní Ṣakí. ok èló lẹ máa ń rà á. a máa ń rà iye tá a bá ti fẹ́ rà la máa ń rà bóyá bíi 20, 30. kí ló gbé yín débi àti pé alákọ̀ọ́kọ́ kí lórúkọ yín. Abiola Nasiru. ẹ máa tó bí ọmọ ọdún mélòó. Bí 46 years. wọ́n ní ọwọ́ yín ni wọ́n ti bá àwọn ẹ̀yà ara èèyàn. Bẹ́ẹ̀ni. oríṣiríṣi ara èèyàn ń bí báyìí. Bẹ́ẹ̀ni. báwo ló ṣe dọ́wọ́ yín. mo gbà lọ́wọ́ Taofik ni. ta ló ń jẹ́ bẹ́ẹ̀.
ó wà ń bí òun náà wà ń bí. ó wà níbí kí lẹ máa fi ń ṣe. a fi ń ṣe àwúre. àwúre ok èèyàn mélòó lẹ ti fi ṣe é fún tí ó dẹ̀ ti ṣoríire. kò sí. kò sí. bẹ́ẹ̀ ni. kí ló dé tí ẹ ṣe wá tí àwọn kinní ṣì wá wà lọ́wọ́ yín nígbà tẹ́ mọ̀ pé ẹ ti ṣe àwọn oògùn àwúre yìí fún alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ṣoríire kí ló dé tẹ́ ṣe wá kíp àwọn kinní sí àkàtà yín tẹ́lẹ̀ tún fi ń ṣiṣẹ́ yìí tẹ́ ló ń wá ara èèyàn káàkiri. èyí tó ti mú wá fún mi náà ni mi lò tán ni mo fi ló wà nulẹ̀.